ṣe ti rí lórí ọ̀rọ̀ Aláàfin tuntun tó ṣẹ̀ṣẹ̀ jẹ ọba Hakeem Owóadé Aláàfin of Ọ̀yọ́ lórí wípé Aláàfin ò dìde kí Ọ̀ọ̀ni nígbà tí Ọ̀ọ̀ni wá kí Aláàfin. Ọ̀rọ̀ yẹn ti fa normal controversy lórí internet. Everybody have said a lot of things. I have made a video about it actually, but after that time la bẹ̀rẹ̀ sí ní rí oríṣiríṣi clips again. Àwọn kan wá sọ pé nínú clip tẹ́ ń wò yìí, nínú picture tẹ́ ń wò yìí, pé kí ló dé tí Aláàfin dìde ṣéèkì Governor Makinde. Àwọn èèyàn wá sọ oríṣiríṣi. Ṣé ti rí lórí ọ̀rọ̀ internet misconceptions oríṣiríṣi máa ń wà, no doubt. A lot of people will say their own opinions. A lot of people, this one will say this one. Then ẹni yìí máa dé ó máa contradict nǹkan tẹ́ni yẹn sọ, because gbogbo wa á lè sùn ká kọrí sí ibì kan náà. But nǹkan kan tí mo mọ̀ tó dá mi lójú lórí ọ̀rọ̀ Aláàfin ọba Hakeem Owóadé wípé wọ́n dìde kí Ọ̀ọ̀ni of Ifẹ̀. Tẹ́ bá wo picture tẹ́ ń wò yìí náà, ẹ máa rí pé Aláàfin ti tẹ́lẹ̀, Aláàfin Lámídì, ọba Lámídì, kọ́lọ́ ń fi ọ̀run kẹ́ ọba Lámídì. Now ẹ máa rí wípé nígbà tí ọba Lámídì Aláàfin ti tẹ́lẹ̀, nígbà tí ó kí ọ̀fin ọba Ẹniìtàn Ògúnwùsì, ẹ máa rí pé wọ́n kíra wọn tí ọwọ́. Respect is actually reciprocal, gẹ́gẹ́ bí àwọn olóyìnbó ṣe máa ń sọ. Tó bá respect mi, I will reciprocate. It is very very normal. It is the normal thing to do. Tó bá ti di ọ̀rọ̀ hierarchy, you get. Torí pé ọ̀rọ̀ wípé Ọ̀ọ̀ni of Ifẹ̀, that throne is more superior than the one of Aláàfin. Then àwọn kan tún máa sọ pé Aláàfin's throne is more superior than Ọ̀ọ̀ni. Aláàfin nìkan ló lè fìyàn joyè tó bá jẹ mọ́ oyè ilẹ̀ Yorùbá. Another clip níbi tí ọba Ẹniìtàn Ògúnwùsì tí wọ́n ti dìde kí governor his excellency governor Adeleke governor Ọ̀ṣun state tí wọ́n ti dìde kí ara wọn. Ọ̀rọ̀ yẹn wá ń lọ fà. And I said see tá bá fẹ́ yànnà náà ọ̀rọ̀ yìí dáadáa tí mo fẹ́ ká fi ìkan bọ̀ kan nínú. I want us to be very I don't want us to be sentimental about it. Look, all these kings you are looking at, all these our traditional rulers across this country, it is not only in the Yoruba land though, in the Igbo land, in Hausa land. Politicians are the ones that pays them. Àwọn ìjọba, it is the government that